All right, my people, welcome back onto this channel. Well, this is another strong one reaching us. Still on the matter, my brother, my sister, Yoruba nation, no going back. Exactly what it is, exactly what the people are talking about. Yes, I know a lot of people will be like, what is going on again? I said another 3 times. You see, as far as this country is concerned, everyone is fed up. No, if I say everybody is tired, it's a misplacement of tongue. It's an understatement. Yes, if I say everyone is tired, it's an understatement. But as it stands right now, everybody is fed up, as in fed up. A lady came out not quite long, and then she was lamenting, oh my God, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, irú ìlú wo mo wá yà sí báyìí torí Ọlọ́run. Hey my God, this woman was just wailing, she was crying. Irú ìlú wo mo yà sí báyìí torí Ọlọ́run, ẹ ṣàánú àwọn tí wọ́n ń làkàkà kí wọ́n tó rí jẹ. Ẹ ṣàánú àwọn tí wọ́n ń làkàkà kan tó rí jẹ. At least àwa yìí lè afford, àwa tá tẹ̀ ń afford ẹ̀ gan, orí ń fọ́ wa. This woman came out and she was of the opinion that she went to the market to buy pepper and tomatoes, and the pepper she bought for 1,000 naira, my brother, my sister, was what she used to buy at the rate of 100 naira. At 100 naira, what the 1,000 naira? Kilode tí orílẹ̀-èdè yìí ṣe ń kan gógó, according to what she said. Kilode tí orílẹ̀-èdè yìí ṣe ń kan gógó torí Ọlọ́run Gbawa. Ẹ wo ata 1,000. Ṣé dọ́là ló tún fi ń tata ni? According to what this lady was saying, ṣé dọ́là ni wọ́n fi ń tata ni? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin tẹ́ ń tata ìjọ, a mọ̀ pé kò rọrùn, ṣùgbọ́n iná ẹ try help wa. Àwa gangan níjọba, Tinubu ò ní wá kó wá bá wa rajà, àwa gangan níjọba. Torí Ọlọ́run ẹ gbìyànjú kẹ́yìn náà bá wa mú gbogbo ẹ̀ wálẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ṣé ata ti wá tán nínú igbó ni? Oh my God, this woman was saying a lot of things. At least ẹ ṣàánú àwọn tó yẹ pé wọn ò rówó rà á. According to her, she said, okay, when they got to the market, everything was so expensive, and then the people were of the opinion that it was because the fuel is so expensive. That is why. She was not like, tó bá jẹ́ pé ọ̀rọ̀ epo nítorí Ọlọ́run, ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa, ẹ gbé epo wá bó ṣe wà tẹ́lẹ̀, ẹ dá subsidy padà torí Ọlọ́run, ẹ dá padà bó ṣe wà tẹ́lẹ̀ torí Ọlọ́run. Tó yẹ pé ọ̀rọ̀ epo ni, kí ló dé tẹ́ fi fẹ́ báyé wa jẹ́ báyìí? Ṣé òun ò yà sí Nàìjíríà, lòun yà sí Nàìjíríà ní? Ọlọ́run, kí ló tó ṣe wá sọ mí sírù ìlú ìtorí Ọlọ́run? Ìyà yìí ti pọ̀ jù. Ẹ ṣàánú àwọn tó yẹ pé wọn ò rówó rà. Ìjọba ẹ jọ̀ọ́, ní agbára tá ò fi ṣàyìn. Ẹ wá ta tí mo rà, ẹ wá ta tó ń tà fún mi, láì ṣe pé mo fẹ́ ṣe party, màá lè máa fi 7,000 máa ra ata tèmi àti family nìkan fẹ́ jẹ. My brother, my sister, it has gotten to that level. Everybody ti fed up báyìí. Everybody ti fed up báyìí. Ó tiẹ̀ wá da gbogbo àwọn tí wọ́n ń parọ́ pé gbàgbọ́ àwọn Yorùbá nation agitators yẹn, àwọn Yorùbá nation agitators yẹn, àwọn aláìníṣẹ́ lọ́wọ́ à ń bẹ̀ jàre. Gbogbo wọn ò níṣẹ́, you can imagine. Àwọn tó ń níṣẹ́ bá àwọn dédé, àwọn lọ́kọ́ra àwọn ọjọ́ tó ń pariwo Yorùbá nation pàǹdà. Ṣé bọ́ ṣe máa ń gba nation nìyẹn? Ẹ fẹ́ gba Yorùbá nation tí ó ti jẹ́ pé ọmọ tiwa ló wà ń bẹ̀ ń sìn. Ọmọ tiwa ti ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀, ṣáwá fẹ́ lọ́ máa fi lẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì ni. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ o. Ẹ gbàgbé Yorùbá nation tẹ́ ń pariwo. Àwọn Nàìjíríà ló lè ṣe. Níbo ni gbogbo wọn wà ń sìn? Gbogbo àwọn eléré orí ìtàgé, àwọn actors and actresses, where are they now? Yes, actors and actresses, àwọn bí Ògògó,
níbo lójú yín wá wà báyìí? ṣé bí ẹ ti gba ìtẹ́ máa gba ẹ̀dẹ̀ ti náwó tán, bàbá ti wọlé báyìí, ó ti wá kú kí bàbá náà kó wá dájú gbogbo yín. Bàbá ti ń dájú yín lọ báyìí o, ó tiẹ̀ dá. Bàbá ti jẹ́ kí gbogbo yín mọ̀ pé òun ò ní àwa ló kàn, èmi ló kàn ni mo sọ o. Ìwọ tó bá lọ ń pariwo àwa ló kàn, on your own ló wà. Mi wá pé wọ́n sọ fún yín pé àwa ló kàn. Tọ́wọ́ pé irọ́ ni kẹ́ lọ tún prógrámù yẹn wò. Mò ń pariwo èmi ló kàn ni, èmi ló kàn. Ẹ gbé kinní yìí wá, èmi ló kàn. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Now everybody ń pariwo pé kí ló dé orílẹ̀-èdè yìí ṣe kan gógó báyìí. Kí ló dé? And the man yìí dẹ̀ jáde ńgbà yẹn, prophet yẹn jáde ńgbà yẹn, prophet Ayọ̀délé, ó ní ẹ má vote fún Tinubu. In fact ẹ má vote fún APC. Kò ṣe pé mo hate wọn bọ̀, nǹkan tó lọ́hùn sọ rèé. Pé tẹ bá vote fún, ṣé ìtẹ́ ń rí ní ọ̀dọ̀ ní táìmù Buhari pé ìgbádùn lẹ́wà. Pé tẹ bá lọ vote fún APC lásán, gbogbo ẹ máa lé kókó. Àwọn èèyàn rò bí arọ ni. Ó máa lé kókó. Nísìnyí ṣé kò wá lé kókó ni? Ó ti lé kókó now. Everybody ń pariwo pé ó ti sú àwọn o. Torí Ọlọ́run ẹ bá wa dá epo padà sí bó ṣe wà o. Ẹ ṣàánú àwọn tó yẹ pé tí wọ́n ń làkàkà. Ẹ ṣàánú àwọn tí wọ́n ń làkàkà kí wọ́n tó jẹun o. Kí ló dé? Ẹrù tàwọn tí wọ́n ń làkàkà. Bẹ́ẹ̀ ni o, kò ń ṣe Tinubu ló fẹ́ wá ra ta lọ́jà o. Èmi àti yín la ó máa rà o. Èmi àti yín là ń rà torí Ọlọ́run. Ẹ ṣàánú wa, àwa gangan ni ìjọba. Tá bá ń pariwo ìjọba, àwa ni ìjọba. Woman máa ké, ó máa sunkún. Ṣùgbọ́n ṣó ti wá léètì ni? Kò tí ì léètì náà. Yorùbá nation ṣì wà ń bẹ̀. Àdìgọ́ ta fi ń pariwo Yorùbá nation no going back nìyẹn. Àwọn èèyàn ń pariwo pé Yorùbá nation nìkan ló lè ṣe o. That Yorùbá nation is the only solution. Yorùbá nation is the solution to everything. Tàbá lọ ń lọ wa àmọ́ pókè at least olórí wa ni olóyè Chief Sunday Igboho. Àwọn èèyàn gidi nìyẹn tó yẹ pé wọ́n lè organize bí country ṣe máa rí. Nǹkan tá a fẹ́ àti nǹkan tá a fẹ́. A fẹ́ olè, a fẹ́ àwọn àjẹgúdújẹrá nínú ilẹ̀ Yorùbá. A fẹ́ àwọn tó máa kówó jẹ tí ìyá máa jà wọn mẹ̀kúnnù. Kò ní sí pé èèyàn ń ṣiṣẹ́ kò rówó kó jọ. Ní ò ní sí mọ́ ní Yorùbá nation. Kò ní sí pé wọ́n múná lọ, kò ní sí pé gbogbo ọ̀nà ò dáa. Bá ṣe ń pa owó wa náà la ṣe máa ná, everybody máa wà okay. Nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dà countries nìyẹn. Lọ́sàn-án ni mo rí fídíò kan tó ń pariwo pé àwọn ọmọ Nàìjíríà tó ń wà ní Ghana wọ́n dojú ti gbogbo wọn, àwọn mékèèké 16, 15. Wọ́n yapa. Kí ló ṣẹlẹ̀? Wọ́n lọ́ ń ṣe aṣẹ́wó ní Ghana of all country. Ghana tó yẹ pé a lé wọn dànù ní country wa ni, tó yẹ pé wọn ò jẹ́ ká gbádùn. Nígbà yẹn a lé wọn dànù pé ẹ̀yin náà ẹ lọ sí ìlú yín kẹ́ lọ tún ìlú yín ṣe. Láyé ìgbà tá lé àwọn Ghana. Ìgbà yẹn ni báàgì yẹn jáde tó ń pè ní Ghana must go bag. Tá lé àwọn Ghana dànù. London tailor ló ń ṣe ń gbà yẹn. Ó bí ọmọ tó máa rán bàtà tó ti já. Tó máa ṣàlẹ̀ jẹ. Ẹ lọ sí Ghana sìn. Àwọn Ghana ti di ọba. Tẹ́ bá gbé currency Ghana wá sí Nàìjíríà sí ó máa dàbí ìgbà tẹ́ gbé dọ́là ni. Bó ṣe rí nìyẹn. Tó bá gbé owó Nàìjíríà wọ Ghana báyìí wọ́n bí ẹ̀dá ó ní lè rówó yẹn ná. Nǹkan kò sí nǹkan tó máa fi rà. Wàá máa sun bọ́ọ̀ ni. Bó tẹ́ gbé $1 million lásán lọ sí Ghana, wọ́n máa bẹ́ẹ̀ bá tó bá máa change ẹ̀ báyìí gbogbo ó máa dọ̀tí mọ́ ẹ lọ́wọ́ ni. Ghana of all country. Òun ni àwọn ọmọ Nàìjíríà wà ń lọ. Ayé wọn Tinubu àti gbogbo àwọn APC wọ́n ti bà ayé àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ wípé olóṣó làwọn obìnrin wa ló ń ṣe ń bẹ̀. Kò ń ṣe pé dẹ̀nsẹ̀ o. Àwa ti wà ń Ghana dáadáa. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ mo ti wà ń Ghana. A dẹ̀ mọ̀ bó ṣe ń lọ. Àwọn ọmọ Nàìjíríà ló ń ṣolóṣó ń bẹ̀. Àwọn ọmọ èkèké àwọn ló ń ṣolóṣó ń Ghana. Because owó Ghana ó pọ̀ gan ju owó Nàìjíríà lọ. Tó máa fi lè send owó Ghana sílé báyìí wọ́n ti ṣẹ́ṣó nìyẹn. Owó wa ò ní value kankan. A dẹ̀ ń pariwo, àwọn kan ń pariwo wọ́n Nàìjíríà.
ẹnikẹ́ni àti sọ pé ẹnikẹ́ni tó bá pariwo nàìjíríà ẹ bá wa lagi mọ́ ẹni náà lórí. Ayé wọn nàìjíríà ò ní dáa, bẹ́ẹ̀ ni ayé wọn nàìjíríà kò ní dáa. A dẹ̀ dúpẹ́ fún nǹkan tí olóyè Sunday Igboho sọ láìpẹ́. Ọ̀rọ̀ ńlá. Olóyè Sunday Igboho ti jẹ́ kí everybody mọ̀ pé ní báyìí o gbogbo àwọn ọmọ nàìjíríà, in fact gbogbo àwọn ọmọ Yorùbá nation, most especially our youth, àwọn youth wa, pé láìpẹ́ a máa bẹ̀rẹ̀ house to house awareness, káwọn èèyàn wa máa mọ̀ pé Yorùbá nation ṣì wà ńlẹ̀ o. Àpò olóyè Sunday Igboho lọ́bì kankan o. Bẹ́ẹ̀ ni Yorùbá nation wà ńlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́tí rò bóyá pé bí àwọn ti gbàgbé Yorùbá nation, irọ́ o. Olóyè Sunday Igboho ní àwọn ò gbàgbé Yorùbá nation. Yorùbá nation no going back ṣe ni o. Bó ṣe wà ló ṣe wà. Ẹ̀yin èèyàn wa, a gbọ́dọ̀ gbéra wa jọ. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ gádà ara wa jọ ká sọ òótọ́ nù bẹ̀ fúnra wa. There is nothing like one Nigeria. One Nigeria will take no man anywhere, either you like it or not. Yoruba nation nìkan ló lè ṣe. All right, my brother, my sister, this is exactly what it is. Onto this one, what more can we say? Meanwhile, let me have your own take on this, my people, and remember to subscribe for more updates if you are just joining us on this channel for the first time. All right, thanks and God bless.